afẹ́ kọ́gbọ́n ìwádìí. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Wa alaykum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé. Tẹ́ ẹ bá ti ń bá wa bọ̀ àti dé Ìbàdàn délùú Ọ̀yọ́ náà pàápàá jùlọ ń lu Ìlọrin náà àti yà káàkiri. Lónìí ẹ̀já ńlá ni wọ̀ mí gbé. Pa àwọn tọ́lọ̀ ń lò gẹ́gẹ́ bí fáàrí ńlẹ̀ Yorùbá, àwòkọ́ṣe dáadáa fún gbogbo ọ̀dọ́ tóun náà bá fẹ́ di èèyàn dáadáa. Àwọn tí wọ́n bá jákẹ́kọ̀ọ́ kwásù wọ́n ti mẹ̀tí ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ mi òdú ni wọ́n wòye ṣàìmọ̀ fólókó. Ẹ̀já ńlá àrògìdìgbà báyìí ni mo gbé wórí ètò tòní. Àwọn náà ní bàbá wa Pòfẹ́sọ̀ Shehu Lukman Jimoh tẹ́jọ́ ga àgbà fúnlé ẹ̀kọ́ kwásù Kwara State University lọ́wọ́lọ́wọ́ báyìí tá a wà yìí kọ́lọ̀ ń jẹ́ mi bàbá wa ogun fún wa ẹnu ọlọ́fà báyìí la ti ń gbọ́ mo tá bàbá wa ẹ bá ń sálámà sáwọn èèyàn kẹ́ẹ̀sì bá ń dákọ̀ yín fúnra yín fún wọn. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Professor Sheikh Lukman Alade Jimoh. Allah akbar. Shehu Lukman náà ṣé bàbá wa ṣé ẹ pífì sí wọn ṣé ẹ fi sí ni àbí ó kọ sọ́nà mi. A rí pé ní ọ̀dọ̀ àwọn bàbá wa bí èèyàn bá ń jẹ́ àwọn orúkọ kan wọ́n máa ń sábà fi Shehu síwájú ẹ̀. Ó ti yé mi mo ti yọ tí mo fẹ́ yọ mẹ́ bàbá wa. So Lukman Shehu Lukman. Naam. Gbàmí àárí Sulaiman. Naam. Shehu Sulaiman. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun bàbá wa. So ibi tí Shehu yẹ tó ti gbà wá tó ti gbà wá nù ó ti yé mi bàbá wa. Àwa pé kí a pè mo ṣe ń pè kan a ṣe máa ń pè ní Sheikh. Anakunla Jimoh. Mashallah. Alhamdulillah. Ẹ tó bá lówó òtẹ́rù báyìí wọ̀nba tí ó fi tan náà ilé ẹ̀ ló mú. Ní báyìí àwọ̀nà àgbàmì ètò. Ẹ ti mọ̀ pé kò sí ìṣẹ́jú kan tí ó kọjá lọ́nà ètò yìí táwọn èèyàn ò ní rọ́gbọ́n kọ́. Ibi tá a fún wa wà ilé ẹ̀kọ́ ni lọ́dọ̀ bàbá wa tí wọ́n jẹ́ olùkọ́ àgbà fún gbogbo àwa akẹ́kọ̀ọ́. Bàbá wa báwo ni ìrìn àjò yín lójú ọ̀nà ẹ̀kọ́ báwo ló ṣe lọ kí làwọn nǹkan tó jẹ́ bíi challenges bí àdójúkọ tẹ́ ẹ̀ rí nígbà tẹ́ ẹ̀ ń kẹ́kọ̀ọ́ lọ. Alhamdulilayi rabbil alamin. Ní ìlú Èkó òun ni wọ́n bí mi sí. Allah akbar. Ìlú Èkó. Bẹ́ẹ̀ni ní Ojúlówó ní Mùṣín. Ní Mùṣín mashallah. Mo sẹ́yìn òkú sínú tó láwọn kan máa sọ kẹ́kẹ́ pé Mùṣín àwọn báyìí wọ́n máa ń bí bẹ́ẹ̀ sẹ́ẹ̀ ti rí ẹ̀pà tẹ́ ẹ̀ wò lọ́kàn rẹ̀ wọ́n ti bá àfáà Mùṣín. So ní àkọ́kọ́ tí a máa lọ sí ìwé àkọ́bẹ̀rẹ̀ mo lọ sí St. Michael Catholic Primary School ní Olóòṣà. Allah akbar. Láàrin 1976 ó ti dé 1980 sí 81. Allah akbar. Lẹ́yìn eléyìí mo lọ sí ilé ẹ̀kọ́ kan ní Ẹ̀pẹ́ ní Èjìyàn. Nílùú Èkó kan náà. Tó ń pè ní bẹ́ẹ̀ ní Lẹ́pẹ́ tó ń pè ní Lófì Umude College lọ́dún kan bẹ́ẹ̀. Allah akbar. Lẹ́yìn eléyìí ni mo wá padà sí Surulere. School kan ń bẹ̀ jẹ́ Muslim Teachers College. Allah akbar. Ní Surulere. Bẹ̀rẹ̀ àti wá jáde ẹ̀kọ́ ti secondary school. Nígbà yẹn grade 2. Allah náà akbar. ni mo gbà jáde. Lẹ́yìn eléyìí mo ṣiṣẹ́ díẹ̀ gẹ́gẹ́ bí teacher ìyẹn olùkọ́ni láwọn school primary school ìkan ní ìlú kan tó ń pè ní Ìgbò Ẹ̀fọ̀n Jama'atu Islamiyya primary school Ìgbò Ẹ̀fọ̀n mo ṣe díẹ̀ níbẹ̀. Nílùú ibo ni ìlú wà? Lẹ́kọ̀ọ́ náà ní Ìtí Ọ̀sà. Allah akbar. Nígbà yẹn àwọn MSS wọ́n máa organize tó ń pè ní Educo program. Educo program. Nígbà ayé bàbá wa Jákàndé. Bàbá ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn secondary school ní ọ̀nà teacher Islamic studies. So wọ́n ní kí àwọn MSS kọ́ máa organize program yìí fún kọ́ bí 6 weeks kọ́ fi train àwọn èèyàn.
so mo lọ attend the program yẹn. Àǹfààní ibẹ̀ ni pé òun ló fún mi láǹfààní láti lè kúrò ní primary school tí mo wá lọ teach ní secondary school even as ọmọdé. Allahu Akbar. Mo teach ní school kan tó ń pè ní láyé ìgbà yẹn àwọn pẹ̀lú Ìjọba grammar school. Ní Sùúrùlérè. Ó kàn jẹ́ Rason Kuti. Ọ̀tún wá sọ ti yí. Ojú Ẹlẹ́gbà grammar school. Síbẹ̀ lẹ́yìn bàbá àkọ́kọ́ ti mo teach bẹ́ẹ̀ náà mo kẹ́kọ̀ọ́ teach bẹ́ẹ̀. Lẹ́ti kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. Mo kàn ní Islamic studies. Allahu Akbar. Títí màtó 1984 ni mo kú ni mo wá wọ University of Ilorin. Allahu Akbar. Láti lọ ṣe BA Arabic. University of Ilorin. And ọpẹ́ ni fọ́lọ́run. Alhamdulillah. Mọ́tò 1988 ni mo jáde ní ilé ẹ̀kọ́ yìí. Pẹ̀lú ẹni tó ní ìtàmọ̀ sí 2-1. And also second class àbí? Second class. Allahu Akbar. Second class upper. Náà. Mo dẹ̀ jẹ́ university scholar. Allahu Akbar. Nígbà yẹn náà. So lẹ́yìn eléyìí mo lọ serve ṣe NYSC mi ní Katsina. Ní Arabic Teachers College. Lọ́dún kan. So bàtà dé padà tọ́ mo tún teach. Mo padà sí ṣe teaching. Mo teach ní Lagos State Model College. Èyí tó wà ní Badagry. Allahu Akbar. Mo lò bí ọdún méjì ń bẹ̀. Mo wá kú bẹ̀ mo wá sí Mushin padà. School kan jẹ́ Nigerian Model High School. Mo teach ní ibẹ̀ náà di 1996. Allahu Akbar. So àárín ìgbà yẹn ni mo lọ ṣe master program ní Ìbàdàn. Lákòókò tẹ́ ẹ̀ ń teach lọ́wọ́. Mo teach lọ́wọ́. Mo ṣe masters mi. Mo ń ṣe nígbà yẹn tọ́ alhamdulillah. Màá kú ò nígbà tí lọ níjọ́ Monday tí mo teach bá gbé ọwọ́ sàn àgbàbàdàn lọ. Allahu Akbar. Lectures. So níjọ́ Tuesday and Wednesday. Níjọ́ Tuesday Monday àgbà lecture àti Tuesday. Bá dijọ́ Wednesday. Báwo ló ṣe ń rọrùn? Àtọ̀ àyìnbó náà ni. Mo gba ìlọ́dọ̀ ọ̀gá wa wà tún padà sí Èkó. Bẹ́ẹ̀ alhamdulillah mo parí masters náà in Arabic and Islamic studies. Lẹ́yìn tí mo parí ilé ìní mo wá pẹ́tọ̀ alhamdulillah nísìnyí ẹ̀yẹ́ ká wá gbìyànjú ká tẹ̀síwájú. Mo ṣe wá apply sí Lagos State University gẹ́gẹ́ bí lecturer. Àánú Ọlọ́run ní 1996 Ọlọ́run ní kí n rí àǹfààní láti gba iṣẹ́. Gẹ́gẹ́ bí lecturer. Ní ibi tí a sọ yìí. Mo wà títí gẹ́gẹ́ bí lecturer. Mo wọlé gẹ́gẹ́ bí assistant lecturer. Ìgbà tó yá mo tún rí àgbéga. Mo di lecturer 2. Lẹ́yìn eléyìí mo di lecturer 1. Lẹ́yìn náà mo di senior lecturer níbẹ̀. Allahu Akbar. Ìlàwà títí fá ìgbà tó di 2011. Mo lọ sí Nasarawa State University. Fún ọdún kan láti lọ ṣe sabbatical leave níbẹ̀. Kí náà ń pè ní sabbatical leave? Sabbatical ni pé bí èèyàn bá jẹ́ lecturer tó bá ti di senior lecturer tó dẹ̀ lò bí ọdún 5 ọdún kẹfà ẹ̀ ó láǹfààní kó lọ lò ní yunifásitì mi ẹni tí ó tún lọ́wọ́ kí náà ń ṣe lọ́hùn òun náà kí náà lè contribute tá dẹ̀ ṣe àwọn ojúṣe tó jẹ́ bí iṣẹ́ teaching àti research níbẹ̀ wọ́n máa ń fún wa láǹfààní ẹ̀ ní ọdọọdún ní yunifásitì so mo lọ lọ́dún kan bẹ̀ mo wá padà sí LASU so wà tó di 2013 lẹ́yìn tí mo lọ ọdún kan gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ní pé tó bá lọ ọdún kan sabbatical tó bá dé kó tó lè kú ò gbọ́dọ̀ lọ ọdún kan again ibi tí mo ti kú èyàn so ní Ọlọ́run ní pé kí àǹfààní sílẹ̀ ní Kwara State University and alhamdulilayi tẹ́lẹ̀ náà ọmọ Kwara náà ní mí. Mo fẹ́ bèèrè pé ṣé ọmọ Lagos State gangan ni yín ni. Òkè ilé Ìgbàjà ní Ìfẹ́lódùn local government òun ni mo ti wá. Ní Kwara State. Bàbá mi ti wá. Ìyá mi lọ́mọ Èkó. Ìkòkò area. Ní ọdún fá ibẹ̀ ní ọ̀dọ̀ wa lẹ́kọ̀ọ́. So wá ìtàṣe lẹ́kọ̀ọ́ tó yẹ kí n wá sí. Mi náà wá lò mọ̀ mí lórí ìpínlẹ̀ mi. Wá sí WASU ní 2013. Wọ́n wá fún mi nípò associate professor. Associate professor. Òun ni mo gbà tí mo fi wá sí WASU. Alhamdulillah ìgbà tó di 2017. Ọlọ́run ní pé kí n lè di professor. Allahu Akbar. Full professor of Islamic studies. So láàrin ìgbà yẹn náà ni mo jẹ́ HOD. N tó kò ní LASU mo jẹ́ HOU PG coordinator
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àìmọye ìgbà tí mo dé wàásù mo jẹ́ HOD níbẹ̀. HOD ni mo wà títí má tó di 2020 tọ́lọ́ ní pé kí ọyàn ọ̀gá wa olóògbé Professor Muhammad Mustapha Akànbí SAN rahimahullah ọ̀nà bá àfọwọ́kẹ́ wọn nígbà tó yàn wọ́n gẹ́gẹ́ bí vice chancellor gẹ́gẹ́ bí ètò yunifásitì wọ́n gbọ́dọ̀ ní àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ méjì. Wọ́n gbọ́dọ̀ yan deputy vice chancellor admin and deputy vice chancellor academic. Bàbá wa rò pé tọ̀ nígbà tó ń wo gbogbo yunifásitì Ọlọ́run ní pé kó jẹ́ pé èmi náà yàn Allah akbar. gẹ́gẹ́ bí deputy vice chancellor academic tá à ń bá wọn ṣiṣẹ́ lórí tó gbọ́ àwọn ọ̀rọ̀ tó bá jẹ mọ́ bí academic àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So orí ìpè lọ́wọ́ títí tó fi di last year tí Ọlọ́run gbé ọ̀gá wa sọ́dọ̀. Allah akbar. Ọ̀gá wa Professor Muhammad Mustapha Akànbí lẹ́yìn tán ṣe àárẹ̀ ráńpẹ́ ọlọ́kọ̀ bá fọwọ́kẹ́ wọn. Àmín. So tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó má di kó ayẹyẹ máa ṣòfò ní àwọn governing council àwa pa àmọ́ ọ̀pọ̀ pé èmi ní kí n di ẹni tó máa rólé báwọn sí acting vice chancellor fún university wa. So láti gbà títí dé sí orí ipò yìí ni mo wà. So eléyìí ni ìrìn àjò mi láti primary school títí tọ́lọ́run fi gbé yín dépò tẹ́ wà yìí. àwa Ibi a ti lọ gan ni bàbá wa pé kí làwọn nǹkan tẹ́ ẹ dojúkọ lálàfo náà. Mo ti mú kan wípé ẹ̀ ń kọ́ ọmọ lọ́wọ́ ẹ̀ tún lọ kẹ́kọ̀ọ́. Èèyàn tó bá mọ̀rìn àjò Èkó sílùú Ìbàdàn yóò mọ̀ pé kì í ṣe kèrémí bàbá wa. Kí tún làwọn nǹkan míì tó jẹ́ pé ẹ dojúkọ nígbà tó jẹ́ pé gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nígbà wà lákẹ́kọ̀ọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ dojúkọ? ọpẹ́ ní fọ́lọ́run kọ́lọ́ máa fọwọ́ kí àwọn bàbá wa àtàwọn ìyá wa. Àmín. Bàbá mi àfáà ni wọ́n, ìyá mi jẹ́ oníṣòwò and àwọn méjèèjì Ọlọ́run kó bá kẹ́ wọn wọ́n gbìyànjú nǹkan téèyàn máa fi ń jẹ́ kí ọmọ kọjú mọ́ ẹ̀kọ́ tí ó fi ní mọ ìnira much. Ọlọ́run ní kí wọ́n gbìyànjú ní wọ́n bá gbára wọn láti provide pẹ̀lú ẹ̀ náà ṣe mọ̀ gẹ́gẹ́ bí kò sí ní kó má sí àwọn ìgbà kan tí nǹkan ó. tó fẹ́ dẹ̀gbẹ́ bóyá ibi ká máa pààyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí náà ní kàwé tọ̀ náà ni ó jọ lẹ̀. láti àwọn ìgbà kan tó ṣe pé àwọn rice tí n bá gbé lọ sí school àti gàrí àtẹ̀wà tí bá ti jẹ àwọn kan tán tó pọ̀ àwọn ràdàrálẹ̀ tí yóò ṣe é sè mọ́ tí láìlọ́ọ̀nù yẹn ṣàwàgbé tó wà tó bá náà àsìkò ló di pé gbogbo ẹ̀ bá dá páwó ọ̀rọ̀ ti dáadáa tí ó sì nǹkan kan mọ́ àwọn láìlọ́ọ̀nù yẹn máa tún lọ gbọ̀n padà pé èyí tó ṣẹ́kù níjọ́ wọn àwọn tó yẹ pé mo ti pàtẹ́ tẹ̀lé pé láìlọ́ọ̀nù lásán ni wọ́n má ṣe bẹ́ẹ̀ dáadáa tí màá tún lọ tún kó wọn pọ̀ padà so tí ó gẹ̀ẹ́sẹ̀ yóò ti rí ilé ìṣẹ̀lẹ̀ dáadáa láìmọye ìgbà Ọlọ́run kó bá ṣàwọn ẹ̀gbọ́n náà lẹ́gbọ̀n ní ẹ̀san rẹ̀ ẹ̀gbọ́n mi kan Taofik làwọn jẹ́ àwọn náà bí mi lé níbẹ̀ àwọn ṣiṣẹ́ ní lọ́tún báwọ̀ṣà àwọn náà sọ́pọ́tì àfọ̀n ní báwọ̀ṣà nígbà yẹn táwọn fi ń jẹun gbogbo ẹ̀ náà ṣe mọ̀ wọ́n ń gbìyànjú ni so ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ àti pé tọ̀ a máa fi pípa lọ sí kíláàsì ìgbà míì a fi pípa sùn náà ni ẹ̀ẹ́dẹ̀ tí a bá fẹ́ jẹun gbà míì ẹ̀mọ̀ tó ń pè ní ẹ̀ha ní Ìlọrin máa ń bì. bóyá bẹ́ẹ̀ bá ṣàlàyé fún mi bàbá wa. ẹ̀ha yìí yẹn máa ń ṣe láwọn ọ̀pẹ pé àwọn awọ ẹran awọ màálù tó bá sa àwọn afa inú ẹ̀ yẹn tó bá fa inú ẹ̀ àwọn asa gbẹ́gbọ́n òun náà pè ní ẹ̀ha. ẹran tí wọ́n fa náà àbí ìdọ̀tí. kò ní ìdọ̀tí because á ti fọ ọkọ tó fa àwọn asa tó bá sa tó bá gbẹ dáadáa gan tán wọ́n máa ń tàn gbà òun ló chípù jù ló dínwó jù nígbà tí wọ́n lẹ́ra fi jẹ oúnjẹ. so nígbà tó bá sówó ẹja tó sówó ẹran ilé la máa ń sábà rà tó sówó pọ̀nmọ́ òun la máa fi síbẹ̀. ẹ̀ tí ó gẹ̀ẹ́sẹ̀ yóò tì í níṣẹ́. so gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣòro báyìí òun ni àpòjù àmọ́ ọpẹ́ ní fọ́lọ́run pé àwọn òbí wa wọn jẹ́ ká máa lálọ títí. alhamdulillah. àwọn afáànà ọ̀pọ̀lọpọ̀ bá sọ wọn lẹ́sàn rẹ̀
àti fi kọ́ wa pé tọ̀ ẹ̀ máa ń forí tì í àmì orí yẹn la fi títí tí tọ̀ wá ní pé kí yóò já síbi tí ó já sí lónìí. èyí tí mo bèrè lẹ́kàn pé èyí tí mo lè rántí nínú nǹkan tí ó ṣẹlẹ̀ sí mi nígbà tí à ń gbìyànjú tí mi ò lè gbàgbé láéláé tí mo dẹ̀ máa ń sọ fáwọn ọmọ mi náà lẹ́kọ̀ọ̀kan nígbà tí mo jáde yunifásitì mo decide pé tí n bá lè ránfààní láti lọ sí Saudi Arabia láti lọ kẹ́kọ̀ọ́ sí náà dẹ̀ Arabic náà ni mo ṣe mo wá fẹ́ lọ sọ́dọ̀ Sheikh Gumi ní Kaduna gbà yẹn láti lọ gba testimonial mo ti gbà kan nílọrin lọ́dọ̀ àwọn Sheikh Amin Ibrahim wọ́n fẹ́ lọ gba tiwọn náà ìpẹ́tọ̀ tí n bá kọ lẹ́tà létí mo fa àwọn yẹn support ẹ̀ Ọlọ́run á jẹ́ kán fún mi ní àǹfààní pé kí n wá sí. tí wọ́n pè ní tẹ́síkíyà. tó alhamdulillah mo kojú bí ìṣòro méjì àbí mẹ́ta ní ẹ̀rìn àjò yẹn. Allah akbar. tí mi ní gbàgbé láéláé. ìgbà tí mo fẹ́ lọ tí mo kó nílé mo kàn sọ fáwọn òbí mi pé tọ̀ fẹ́ dé Kaduna lọ́dọ̀ Sheikh Gumi ìbámu tí wọ́n ní lówó òun náà fún mi tí ó lè tó láti wọ mọ́tò mo wá kúrò ní Mushin mo lọ sí Ṣàgámù mo wá lọ wọ mọ́tò tírélà tó ń kó ẹrù. Allah akbar. òun ni mo wọ̀ bọ́sí mi ò lówà tí wọ normal àwọn bọ́ọ̀sì but mo gbá tí mo wọ tírélà yóò dínwó tírélà mo wá lọ wọ̀ ní Ṣàgámù. tírélà yẹn ó wá gbéra mo wà níwájú lójú pẹ̀lú àwọn dírẹ́fà ẹ̀kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ àjókòó sẹ́yìn àwọn àjọ ń lọ lálẹ́ nírọ̀lẹ́ málẹ́ nígbà tó máa fi dé Ògbómọ̀ṣọ́ tírélà yìí ó ní problem. Subhanallah. ó wá park sínú gáràjì kan ọ̀rẹ́ mi kan tájọ ṣe ájíà ẹ̀ tó fẹ́ èmi ni mo kọ́ ń kí òun gbà yẹn ó ń serve ní Ọ̀yọ́. Allah akbar. wíwó lọ ra nǹkan ló ṣàkọjá ní gáràjì ló bá rí àbí kí n dọ́ọ̀jì ni ó ṣàwọ̀ pé aṣáàrà bá kíra ó sáàsì bó lẹ́ ń lọ kí lẹ́ ń ṣe ń bì yìí mo ní mò ń lọ sí Kaduna ni. Allah akbar. kí wàá lọ́wọ́ dé débi mo ní mọ́tò tí mo wọ̀ lórí pẹ́lẹ́ ó ní mọ́tò náà dà. ó kò wá ṣe bí mọ́tò hàn pé tẹ́lá ìmọ̀ gbé lọ. ọba fi hàn pé mọ́tò tó ń wọ̀ ní ṣàkíní ó lọ ìpínlẹ̀ Abájẹ́. so ilé jẹ́ nǹkan kan tẹ́tẹ́ mi ò lè gbàgbé láíláí ike mo fẹ́ travel lọ sí Kaduna nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ ìwà ló wà tí wọ bọ́ọ̀sì àbí ká wàláhì tàlá tírélà ni mo wá wọ̀ bọ́nà ṣe jìnnà tó pẹ̀lú àwọn ọmọlá lágbè kájọ lọ ó tún wá break down àwa lo the whole day níbẹ̀ then àwọn tó wá lójú ojú wọn tó wò pé èèyàn pàtàkì lẹ́nu yìí wọ́n tó wá pàdé mi pé so wọ́n wá fún wa sínú tírélà mi ìyẹn ló wá gbé mi lọ nígbà tí mo wá dọ̀wọ̀n bàbá ṣèkì ní ẹlẹ́kejì ni. Subhanallah. ẹ̀tẹ́ èèyàn torí ẹ̀ jìyà ikú sá lọ àdá tó nù. Subhanallah. mi ò bá wọn lé ọ̀nà travel lẹ́sẹ̀kọ̀ tó ti wá wá dúró ń bẹ̀ ẹlẹ́kejì mẹ́rin pẹ̀sẹ̀ wá ń bẹ̀ wá ṣẹlẹ̀ pé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information or skills. Al-Yamana International School dé. Ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwòsódò sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígì ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká wọn tó dùn rí àwọn olùkọ́ wọn pérégedé ìjọba tún fún tẹ̀lúlé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Qur'ani tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún bẹ JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rú wá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀
ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. ìbáwó tó kù lọ́wọ́ mi náà ni mo wá fi ń jẹun. mo tún mọ́ràn fẹ́ pé tí wọ́n tún burú ju tèmi lọ táwọn náà ń gbé bẹ̀ bí àwọn ọmọ àlùmọ́jìrì àwọn alájọ máa ń jẹun mo tún wá tún ṣàánú pé tọ́ kàṣàjọ náwó yìí pé tí bàbá dé àtọ̀rọ̀ lọ́wọ́ wọn so owó yẹn tán lọ́wọ́ mi màtán wá dé mo láǹfààní àti ẹ̀rí wọn bí jọ́kẹta lásùbà lẹ́yìn ẹ̀tàn yọjú sí wọn àsọ̀rọ̀ wọn dẹ̀ fún mi ní tẹ́síkìyà yẹn tí bá sì tù lóṣù àlọ́ mi báyìí sí tó mi padà ló mo wá sọ fún ẹ pé tọ́ ṣe mo ti wà mí láti jẹta àmọ́ owó tí mo kó dání ó ti tán o. bàbá ní wọlá àná àfàkẹ́ pé báwọn ṣùgbọ́n yìí náà tálẹ́kọ̀ lọ́nà àwọn náà Subhanallah. wọ́n yìí lè ṣe pé àwọn nìkan so bada salatu la zuri àwọn asiri lẹ́yìn asiri kì í sọ ní mosque Allahu Akbar jẹ́ ni mo mọ̀ pé àwọn tó ń tọrọ bára wọ́n ń pa ìtìjú mọ́ra ni Subhanallah. àsìkò zuri tó àti lè dìde kí n announce pé mo fẹ́ tọrọ àánú wàláì mi lè ṣe Subhanallah. àwọn boys ẹ̀ náà wá tún wá ń kí mi láì pé ẹ máa tọrọ náà ni pé ṣùgbọ́n tó di ní asiri táwọn èèyàn wá bá ṣáà pàtìjú tì bá announce mo sọ ní English mo wá make reference bàbá pé àwọn ní kí n bẹ̀rẹ̀ àyàn wá dáwọ́ fún mi ìṣègbówó yẹn báyìí látara pé ìtìjú mo sákò mẹ́yìn Subhanallah. ó jẹ́ second experience mo tún ní journey yẹn náà tí mi lè gbàgbé. Subhanallah. The third one mo wá kó bẹ́ẹ̀ mo lọ sí Katsina tí mo ti serve pé kí n kàn tún lọ báwọn èèyàn mi bẹ̀ àwọn ọ̀rẹ́ mi bẹ̀ mo máa ń dé school kan tó ń pè ní Riyadul Quran máa ń sábà dé sí ìgbà tí máa dé bẹ̀ àwọn ti sùn wọ́n ti gate school yẹn mosque Modibo wàláì ìta ibẹ̀ ni mo sùn mo ti jọ yẹn. àṣà tilẹ̀kùn mọ́sáàsì pa ni. school ní ti bí yẹn ok náà. wọ́n ti gate school bá débẹ̀ yẹn màá láǹfààní àti sùn nínú hostel wọn mo wá padà sí mosque so ìta mosque yẹn ni mo wá gbé bẹ́ẹ̀jì sí mi ò tẹ̀sùn náà ibẹ̀ mo wá wà títí lálẹ́ mọ́jú lọ sí school yẹn lókè so gbélé jẹ́ àwọn nǹkan tí èèyàn ti pàdé lóríṣiríṣiríṣiríṣi lójú ọ̀nà pé a fẹ́ kẹ́kọ̀ọ́ a lè fẹ́ dàgbàsókè àmọ́ ọpẹ́ ní fọ́lọ́run alhamdulilayi rabbil alamin mi lè gbàgbé àwọn kọ́mítà yẹn tó ṣẹlẹ̀ ní jọ́nì so ọlọ́run kó. tó èmi gan mo sì wà emotional bí bàbá wa sì ń sọ̀rọ̀ pé kí ni ojú àwa ètò ẹ̀wà ti rí o táwọn sọ pé ojú ọ̀nà ẹ̀kọ́ lọ bákan ìwọ tó ń wo bàbá wa láwòkọ́ ṣe pé mo fẹ́ dàbí bàbá wa vice chancellor ní kwasu mo fẹ́ dàbí bàbá wa professor Shehu Lukman Jimoh ṣe ti rí tójú wọn là kọjá ìkòkò tí ó jà ta Yorùbá nídìí ẹ̀ á gbóná fẹ̀lifẹ̀li ọ̀jẹ̀ láwa ń gbàdúrà káwa gan tiẹ̀ kọjá àlàjì ń bí nínú tí bàbá wa gbà kọjá yìí ṣùgbọ́n àfẹ́ dàbí wọn tó àdúrà àwọn bàbá wa náà ni pé kí ni ká tó àwọn kájà àwọn lọ kójú wá sì mẹ́rin tójú tí wọ́n rí tó Ọlọ́run ó ṣàánú wa eléyìí ò tó ń tákẹ́kọ̀ọ́ mi rí tó fi ń sá padà lọ́nà ẹ̀kọ́ ìtẹ́lòmíì fi ń ṣe yahoo kò rí làjẹ́ eléyìí ebi ọjọ́ 2-3 ló pa ó bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan tí ò dáa àkí àwọn bàbá wa tọ́lọ̀ ń lò owó múdẹ fún wa Ọlọ́run jẹ́ mìíní ó kún fún wa a máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ àkókò tí kó wa ń papá mọ́ra báyìí Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi jẹ́ àwọn kan máa pè mí lákéwì ìdùnnú. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá ìrọ̀rùn ló já sí ẹkú oríire Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello yunifásitì ní Zaria ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù gẹ́lẹ́ tẹ́ ẹ bá ti parí dípò
dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level lámọ̀dù Bello yunifásitì láìsí jáàmù mọ́ àbí ìdánwò wáyẹ́kì àbí nẹ́kò rárá. ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára olúwa ohun gbogbo di ṣíṣe. agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday dọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ́ bá dẹni láǹfààní láti làbú ní Zaria. fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn. eléyìí tó wà láláwẹ̀ èrè lọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ẹ̀kan sí wọn ní nọ́mbà 37 Ògolúwa street Ọ̀sìmáwá road láborí ọlọ́jà Líkòsí Lógìjó nípínlẹ̀ Ògùn. ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. àwa afẹ́kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá afẹ́kọ́mọ̀ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi.